dúró máa sùn fídíò yìí mo bẹ̀ ń tó Ọlọ́run gbìyànjú kó gbọ́ Ọlọ́run lẹ́nu mi ìwọ la rán mi sí làárọ̀ yìí mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni o lórí nǹkan kan tó ń dùn ẹ́ lọ́kàn tó lè máa ṣe láǹfààní bó ṣe wù mí àkọ́kọ́ bá mi kí ẹ kú congratulation sọ pé wọ́n kí àmì kó èrè Ọlọ́run ẹ̀ máa gbàdúrà ẹ̀ iṣẹ́ kan ni mo mú wá tí ó yọ kó nínú àmì àgbààgbà àmì kan wà wọ́n pè ní àmì àgbààgbà wọ́n pè ní àmì àwọn àjẹ́ òun ni àmì ẹlẹ́yẹ àmì tí mo sọ yìí a máa ń fi sí ńlá lọ́gànjọ́ òru ni táìmù tí o bá sùn tó ń fa la àwọn kan lọ sí pàdé òkùnkùn ìpàdé ẹlẹ́yẹ láti ṣíbi fún ẹ àmì yìí wọn ní àǹfààní láti fi ẹsẹ̀ lára lójú ayé nígbà tó bá ń sùn wọ́n lè fi ẹsẹ̀ lára àsìkò tó ń ní àǹfààní láti fi ẹsẹ̀ lára ní ọ̀gànjọ́ òru a máa ń fi sí ńlá àmì yìí ó pọ̀ ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé wọ́n ti fi bà ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn jẹ́ níta tó ń fa tí ẹni fi sọ pé òun gbàdúrà àdúrà wọn gbà ìwọ tó ń gbàdúrà bí kò lọ kó rí àánú gbà wá bí ebi kí ló fà tó fi rí àánú gbà àmì àgbààgbà ni òun ló fi ṣe lára tó dàbí àmì díwògùn lára ẹ òun ló ń fa tí àwọn fi kórìíra ẹ tí wọn fi ṣe lánàá gbogbo ibi tó yẹ kí wọn ti lọ láti fi rí àánú gbà àmì yìí ló ń fa ìdíwọ́ ó ti fi bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àmì yìí ó fà ló jẹ́ kí obìnrin mi ní ọkàn lé àmì yìí ó fà ó pọ́lí kan tó ń kó bọ́ ọkùnrin mi tí kò jẹ́ kó ní ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n ti fi fẹ́ àmì yìí wọ́n ti bà ayé àwọn èèyàn jẹ́ gan tí mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni èmi wá fẹ́ ṣàǹfààní fún ẹ láti ràn ẹ́ lọ́wọ́ nǹkan tó yọ ẹ́ kó nídìí ẹ tí wàá fi bọ́ tí àmì àgbààgbà kó lè máa bọ́ lára ẹ tó lè máa pa ẹ tó lè máa gbé dànù àkọ́kọ́ bá mi share fídíò yìí mo bẹ̀ ń tó Ọlọ́run mo fi ọba kó dé àtọ̀ ń bẹ̀ wọ́n torí mo yìí bá mi share fáwọn èèyàn lọ jẹ́ kó fídíò yẹn lọ viral jẹ́ kó lọ viral jẹ́ kó lọ viral jẹ́ kó lọ viral àwọn fídíò yìí àwọn kan báyìí lẹ́kọ̀ọ́ máa lọ viral kò ń ṣe gbogbo tí ẹ máa ń ṣe kó jẹ́ ìsọkúsọ nìkan lẹ́kọ̀ọ́ máa lọ viral àwọn kan tó lè ṣàǹfààní fáwọn èèyàn láti yọ àwọn kan nínú ìgbèkùn àwọn ayé àwọn oṣù àwọn àjẹ́ ẹ kí wọ́n lè bọ̀ lọ́wọ́ ayé àwọn oṣù àwọn àjẹ́ mo fẹ́ kọ́ iṣẹ́ yìí jọ kó gbọ́ mi kó dẹ̀ gbìyànjú kó share fídíò yìí kó dẹ̀ follow page yìí torí fídíò mi bẹ́ẹ̀ ni wá gbọ́kàn tó máa ṣe wo kíre epo rè kíre iyọ̀ rè nǹkan kan wá kù wọ́n pè ní káfrà bá mi wá lọ ni bẹ́ẹ̀ ni wá lọ ni bẹ́ẹ̀ ni so bá mi wá káfrà bá mi bu epo àti iyọ̀ bù sínú kékan jẹ́ kó jẹ́ kékeré kó wá bù sí kó wá fi ròpọ̀ kó wá lọ káfrà náà kó bù sínú ẹ̀ kó bá ti wá bù sínú ẹ̀ kó fi mí sèpo wá kékeré kan kó wá mí sí ẹ̀ kó mísẹ̀ ìyẹn lọ bẹ bá mi ṣàdúrà sí gbogbo àmì àgbààgbà àmì ẹlẹ́yẹ lára mi gbogbo àmì ìdíwògùn tá a fi ojú ohun fi sí mi lára Olúwa ẹ bá mú kúrò pẹ̀lú agbára ẹ àti àṣẹ bá mi ṣàmìyàn ẹ bá mi ṣàdúrà sí kó bá ti wá ṣe tán fìyẹ làṣà ẹ bá mi wá kọ̀ọ̀kan ẹ bí akọ̀ọ̀kan ìbílẹ̀ àbí kọ̀ọ̀kan òyìnbó ètò bá kàn nífẹ̀ẹ́ sí òrírí òní kò yẹ kó jẹ́ tuntun wá bá mi wá ọṣẹ white either lost or joy any white soap máa kó jẹ́ black soap o to get bá mi wá mi sọ ẹ yẹ wá lọ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn kí ló wá mi ṣe bá mi wá pọ́kẹ́ẹ̀tì kan tó mọ̀ kó lè fi wẹ̀ kí ló wá fi ṣe wọ́n mú ọ̀tà ló fẹ́ lò pẹ̀lú ẹ̀ o kó wá pọ́kẹ́ẹ̀tì yẹn máa kó jẹ́ kí black àbí red o jẹ́ kó jẹ́ kí white àbí colour mi máa kó jẹ́ kí black àbí red o bẹ́ẹ̀ ni kò gbọ́ mi ò jọ o má ṣe mistake o kó bá ti wá bá mi gbé mi kaná jẹ́ kó mi yẹ jẹ́ wọ́n mú ọ̀tà wá bá mi wá omi tó ẹgbọ́n wọn tàbí pé ó máa gbóná tí ò ní ti pé kó máa gbóná jù wọn àjọlá o bá mi mísẹ̀ tó fi lè tutù díẹ̀ siget fọlọ́ ẹ fi ṣe òfin bá mi wẹ̀ ni wá fi wẹ̀ ni so kó tó wá lò wá gbàdúrà wá omi yẹn kó bá di omi gbóná kaná wọn mọ̀ta yẹn kó bá tó omi kaná wá bu káfà tó lòkù yẹn kó fi sí ìlú fi mísì epo àti yọ yẹn ó máa kó máa ṣẹ́kù bá ń bò ó náà sínú omi ẹgbẹ́ àpá ẹ̀pọ̀ kò máa ra o bá ń bu sínú omi kó bá tó wá bù sínú omi bá ń fi iyọ̀ sínú omi yẹn náà iyọ̀ tó fi wẹ̀ ẹ́ bá omi àti iyọ̀ bẹ́ẹ̀ ni omi àti iyọ̀ àti káfà ẹ̀ jẹ́ kó wà mix together so get mi káfà gbọ́ mi ẹ̀dá o káfà yẹ kó ti lọ ẹ kó ti kúnà ẹ kó lò fẹ́ pọ̀ ẹ inú ẹ̀ wàá fi tó kù wàá dà sínú omi yẹn àti iyọ̀ wàá fi mix omi yẹn wàá rò pọ̀ àdá kí ló máa ń ṣe pẹ̀lú mi gbóná ẹ̀ wọ́n bá mi gbàdúrà sí Olúwa gbogbo àmì àgbààgbà àmì ẹlẹ́yẹ tá a fi ọgbọ̀n ojú òun fi sí mi la ọbọ onímájẹ̀mí mú kú
bá ń gbàdúrà sí dáadáa bá ń gbàdúrà sí dáadáa bá ń gbàdúrà sí dáadáa kó bá kí Christian yẹn bá mi ka Psalm 24 nígbà kan pẹ̀lú ìgbàgbọ́. Sọ́kò Olúwa wọ lágbára àti àṣẹ kó on Psalm 24 gbogbo iṣẹ́ ibi òkùnkùn lára mi gbogbo àmì àgbààgbà àmì ìdí ògo lára mi lórúkọ Jésù ní agbára Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ kó wá gbàdúrà sí dáadáa bá tó wá gbàdúrà sí wàá pé já nígbà mẹ́ta ló wá pé já má ṣe wọlé ìgbà mẹ́ta ló wá pé já kó bá kí Muslim ní ẹ bá mi ka Suratul Fatiha ẹ̀ẹ̀kan ká pẹ̀lú gbàgbọ́ ó ké iwájú ẹ ohun tó lágbára mò ń kọ ẹ o ó bá wọn kò ṣe kó bá wọn kò má ṣe mo bẹ̀ ń tó ọlọ́ bá mi ṣe kó bá lọ kí àṣírí wà orílẹ̀ wà eléyìí kì í ṣoògùn àṣírí ayé ni àṣírí kábí ń já èdè ayé ni wọ́n ṣoògùn so get kó bá ti wá ṣe tán wọ́n bá mi gbé mi lọ sí ilé ìwẹ̀ epo yẹ àti káfíà àti ṣòkómìsẹ̀ wọ́n máa fi para pé Olúwa gbogbo àmì àgbààgbà mi ẹlẹ́yẹ lára mi kí mo ṣe fi káfíà àti epo yẹ para àti iyọ̀ yẹ para ní agbára Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ kó bẹ̀rẹ̀ sí máa parẹ́ mo fi Ọlọ́run bú kó bá tó wá ṣe tán ó bá ń fi wẹ̀ mo fi Ọlọ́run bú àti gbogbo àmì ẹlẹ́yẹ á máa gbẹ lára ẹni á máa bàjẹ́ ni mi ìfẹ́ mọ ọdún tó ti fi ṣe lára á máa bàjẹ́ ni pẹ̀lú àṣẹ tọ́lọ́run kó bá ti wá ṣe ẹ̀ tán yẹ lọ bẹ́ẹ̀ wá ti fi pa ogbó ara látòrí délẹ̀ ìsàlẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn wàá bu omi sára wàá sì máa fi nǹkan kan yàtọ̀ ṣe fi wẹ̀ gbogbo àmì àgbà gbogbo náà fi wẹ̀ gbogbo àmì ẹlẹ́ lágbá Ọlọ́run tó bá wẹ̀ ọ̀gọ́ máa mi rí àwọn mọ̀ kíkan bọ́ lára ẹ̀ mo fi Ọlọ́run bú wá sí ìkọ́ tí mo sọ fẹ́ yóò kàn fún àwọn ní agbára ó lè fojú di o àmọ́ má jẹ́ kí àwọn àjẹlé bàbá àjẹlé yá ẹ̀ má yẹ kó kàn mí sẹ́ pé má ṣe tó bá ṣe mo gbà lágbá Ọlọ́run wá rí àánú gbà kó bá ṣe inú èpè àbádùá ló máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mi àkàndá wòlíì mo sọ bẹ́ẹ̀ ọkọ̀ oṣù ọkọ̀ ajẹ́ ohun tẹ́ bá sọ fún lé platform kan fáàmù ni má yiri ẹ̀ wò má dá ọ̀tún ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé kọmọkọ́ náà wà ṣé kọmọkẹ́ wòlíì wà ó nídìí Ọlọ́run mo ò nídìí ọṣẹ dúdú nǹkan tí mo kọ ẹ̀ yóò wà very simple just do it with faith and see that lágbá Ọlọ́run gbogbo àmì àgbààgbà lórúkọ Olúwa ó máa parí lára ẹ̀ so ó bẹ́ẹ̀ tó Ọlọ́run fídíò yìí má yẹ kí àwọn àjẹ́ oṣó ìdílé bàbá wọn dẹ̀ láwọn má yẹ kí wọ́n kàn bí ìṣẹ̀kọ́ máa ṣe ó bẹ́ẹ̀ tó Ọlọ́run gbìyànjú kó ṣe kó lè rọ́ Ọlọ́run inú èpè àbádọ́ wà ṣe fún mi mo wá bẹ́ẹ̀ tó Ọlọ́run wọ́n tó bá yí fídíò yìí bá mi share ẹ̀ kó bá dé ṣe ń share ẹ̀ bẹ́ẹ̀ ni kó máa follow page tó yà nígbà fídíò mo fẹ́ tún àwọn ilé ẹ̀gán nínú ìdí ayé nínú ìgbèkùn àwọn òkùnkùn tó social media yìí gan mo fẹ́ tún àwọn ilé nínú ìdè mo fẹ́ káwọn rí gbàlà gan so wọ́n tó bá dé follow page yìí kó bá dé follow àkàndá ọkọ̀ oṣooṣo àjẹ́ gbìyànjú kó follow page àwọn àjẹ́ ẹ̀mí òkùnkùn wọ́n ní máa fẹ́ kó follow mi o àmọ́ tó bá follow ẹ̀ wọ́n ti pé wàá rí gbàlà kò sẹ́ni tó bá follow page tó ní rí gbàlà kó bá dé follow kan tí mo sọ lé page gbàgbé ohun tó bá sọ fẹ́ confirm ni wọ́n tó bá dé wọ́n tó bá rí mi tó bá lóò rí wòlíì ó ò lè pàdé wòlíì mọ̀ kò ń ṣe pẹ̀ lórí social media yìí yes bá mi share fáwọn èèyàn lọ́ọ́ kọjá àǹfààní ẹ̀ bá mi share fún èèyàn 17 nígbà 17 jọ̀ọ́ tó Ọlọ́run kó bá possible ni o kó bá dé share fídíò ẹ̀ kó yẹ follow page ẹ̀ lágbá Ọlọ́run ọwọ́ tó bá fi share ẹ̀ wà á fi gba orin lágbá Ọlọ́run wà á fi gbé nǹkan rẹ̀ ṣe lágbá Ọlọ́run tó di ẹ̀ so Ọlọ́run ní fi ẹ́ sílẹ̀ bá mi share and then fún wọn tó nídìí ìtúsílẹ̀ wòlíì pé wọ́n gbé ẹ sínú ìgbèkùn ní ó wà nídìí ayé kan ó dé oríta kò yé mi mọ́ bóyá kan dá ọkọ̀ ṣókò àjẹ́ á tú ẹ sílẹ̀ pẹ̀lú gbàgbọ́ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run èmi jẹ́ ọ̀kan tó yẹ pé mi ò ní kí wọ́n gbà mí gbọ́ Ọlọ́run kò gbàgbọ́ kí bá ní mo tún yàn sílẹ̀ nídìí ayé Ọlọ́run ló lò mí fún yàn àmọ́ kan tí màá ń ṣe ni pé fún wọn tó nígbàgbọ́ ní wòlíì kó bá mẹ́sẹ̀jì mi àwọn tó ti lò mí fún kó tó wá gbégbá ọpẹ́ máa fi fídíò ẹ̀wọ̀n as testimony video nǹkan tí bá fi hàn tó bá yí pé ó jẹ́ kó tọ́ mo sọ fún ẹ you can follow me you can go ahead fún kan tó bá ń là kọjá Ọlọ́run á lò mí fún lágbá Ọlọ́run gbogbo ogun ìdíwọ́dì lórí ayé Ọlọ́run máa bá ọgbọ́ ẹ̀jẹ̀ tí ó ti yẹ ọfà àárín lára ẹni wọ́n dí ẹ mọ́ ní gbèkùn ni àwọn ayé ò yẹ mọ́ ni o ní alábàálòpọ̀ lójú ohun ni gbogbo ọ̀nà oríṣiríṣi láti fi fogun jàyàn gbogbo ohun tó ó lè wá ṣe pè mí lórí 080 60 75 72 57 lẹ́ẹ̀kan sí 080 60 75 72 57 wọ́n ti ibi kí dédé ti wà ibẹ̀ ní tuntun ti wà ó gbàdúrà fún òtò ìmọ̀ ayé ní díẹ̀ ìjọba mi share like comment and follow the page for more video God will bless you lẹ́yìn fídíò yìí fídíò ní fẹ́ gbé wá fídíò share àánú fẹ́ gbé wá wọ́n bá dé follow me ó bẹ̀rẹ̀ tó lọ follow page kó wà lè rí àánú gbà.